Gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn Lizzy Anjorin mà ti jáde fún òṣèré akẹgbẹ́ rẹ̀ Jayé Kútì. Ó mà sọ pé ohun tó ń ṣẹlẹ̀ sí Jayé Kútì kò kan òun o, nítorí mà tóun la àwọn ìṣòro tóun kọjá Jayé Kútì ò bá òun dá sí i. Ẹ gbọ́ ohun tó sọ. Ọ̀rọ̀ máa dàbí ariwo ni ẹ mọ̀ pé àwọn olè tún bá wí àwọn olọ̀tá ẹ̀ ṣe bọ́ọ̀rẹ́ ni gbogbo wọn bọ́ọ̀rọ̀ àti Jayé ṣe rí nìyẹn ọ̀rẹ́ ni gbogbo wọn gbogbo tá àti Jayé ń sọ yẹn wàhálà gbogbo wọn nìyẹn ìṣòro wọn nìyẹn kọ́ lọ fèsì ara wọn ọ̀rẹ́ ni gbogbo wọn kò kàn wá àbókàn wá ni Mia ṣó kàn wá I love Lizzy ṣó kàn wá Juliet Adekola kí ló kàn wá ń bẹ̀ Prince Kailolo my fellow landlord ṣó kàn wá ìwọ̀nba nìyàn máa ń forí gbógun ológun mọ́ ìwọ̀nba nìyàn ń pèjẹ oníjà ó ti yín ṣé mo ṣe sinimá kí ló kan tèmi àwọn àtàwọn Ìyábọ̀ náà jọ ń ṣe sinimá kan lọ fèsì ara wọn ngbà tèmi àtàwọn onílẹ̀ ń jà tán wá bá mi lé lóru ṣé mo pè wọ́n ṣé ngbà tí mo ná wálé mi láago 3 òru aago 2 òru ṣáà ti Jayé dá sí ṣé wọ́n gbé fọ́tò èmi àtàntí Jayé sẹ́gbẹ̀ẹ́ ara wa Mọ̀sínù kùkùn wá ẹ rí pé píìsì ń lọ gbogbo ẹ ti ń lọ létòlétò ibi tógun ti bẹ̀rẹ̀ gangan ogun ti lọ parí síbẹ̀ abogun ò ti parí síbẹ̀ gbogbo ogun tí Ìyábọ̀ Òjó gbé pátápátá tẹ bá wo bí kíní ẹ ṣe orí àwọn onítíátà ní kéèsì yẹn ti bẹ̀rẹ̀ mi ò quit tíátà bọ̀ mi ò ṣe tíátà mi ò produce movie ṣé ìjọ tí mo ti ń polówó lẹ̀mí àbí tí mo ń polówó aṣọ mi àbí ìgbà tí mo ní kéèsì ìdúmọ̀tà ìwọ Aliu fúnra rẹ̀ ṣó jáde ẹni tó háàdì fọ́tò mi pọ̀ mọ́lẹ̀ ní ṣó jáde. Ẹ̀yin èèyàn kí lẹ rí sóhun tí Lizzy Anjorin sọ lórí ọ̀rọ̀ Jayé Kútì? Ẹ jẹ́ ká mọ̀ lábala àríwí sí comment section ẹ jọ̀wọ́ ẹ like share fídíò wa ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn a dúpẹ́ àmọ́ lóore.